fìdílé nǹkan o ará oko ẹ tètè wá sílé. Ará ilé ẹ fìdílé nǹkan o ará oko ẹ tètè wá sílé. Ọlọ́gbọ́n ayé ẹ fòye bá wa bọ̀ wọ́n ní mọ́kọ wálé o ọjọ́ lọ. Òbí mi ti pè mí wọ́n ní ń gbọ́ wọ́n ní dòbìnrin kì í gbẹ́ ṣu wọ́n ní mọ́kọ wá àwọn fẹ́ rí ọmọ àwọn sójú. Yandex PT Creator. Mo wá ìfẹ́ tí kò ní tán, ìfẹ́ òdodo òtítọ́, yàtọ̀ sẹ́tàn ìfẹ́ lórí irọ́. Àsìkò tí tó láti ní ẹni tájọ́ gbé dọ̀jọ́ alẹ́. Mo wá ẹni bá rìnrìn àjò ìfẹ́ o. Mo wá ìfẹ́ tí kò ní tán, ìfẹ́ òdodo òtítọ́, yàtọ̀ sẹ́tàn ìfẹ́ lórí irọ́. Àsìkò tí tó láti ní ẹni tájọ́ gbé dọ̀jọ́ alẹ́ o. Mo wá ẹni bá rìnrìn àjò ìfẹ́ o. Kábíyèsí pé mi wọ́n ní wá wọ́n ládé ní ìrandàkùn gbọ́ òun lè kàn sí lọ́jọ́ orí òun ráfẹ́ sọ̀nà débi pé wá mú wá mọ́ mi kí n lè rí ìwọ nìkan yìí ni mo ní láròlé ọkùnrin àrẹ̀mọ dákun má sọ mí dòkú ayé tí n bá lọ tán kí n lè ní agbẹ̀yìn tẹ́yìn ṣe ọmọ rẹ̀ tọ́ba bá wá jà rẹ̀ mọ́ ìwọ ni wàá mú kó wá dúró gẹ́gẹ́ bí ọba ìlú wa tí wọ́n bá lọ tán ta ni a kàn kò dẹ̀ sóbìnrin ìrè mọ́ mo sì ní láti ṣe nǹkan fẹ́. Mo wá ìfẹ́ tí kò ní tán, ìfẹ́ òdodo òtítọ́, kò sí mọ́ yàtọ̀ sẹ́tàn ìfẹ́ lórí irọ́. Àsìkò tí tó láti ní ẹni tọ́jọ́ gbé dọ̀jọ́ alẹ́ o. Mo wá ẹni bá rìnrìn àjò ìfẹ́ o. Bàbá ti rí ń tán wá
ọmọdé àti àgbàlagbà ara Adéníran tí ń ṣe àrẹ̀mọ ọba Adéwálé kò yá o. Omidan méjì ni yóò sì lọ sí inú igbó ìwọ̀ láti lọ já ewé àlọ́yè wá. Gbogbo wa la sì mọ̀ pé ẹni tó bá rí ewé náà já wá ni yóò di aya àrẹ̀mọ ọba. Kí gbogbo wa ká gbáradì o. Mo wíire àbí ń wíire.